الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا. dákun gbogbo lílọ bíbọ̀ ẹjọ́ dúró àánú Ọlọ́run fẹ́ sọ̀kalẹ̀ ó dàbí kó bá eléri ìjòkó. بل أحياء عند ربهم يرزقون الذين قال لهم الناس. ẹ dákun gbogbo ẹjẹ́ farabalẹ̀ nítorí tànàbí bọ́lọ̀ ń bá ń bẹ lára ẹ pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà pé Allah. إن الناس قد جمعوا لكم فاخشوهم. ó dá mi lójú pé bàbá kò sí Ọlọ́run dáadáa gbogbo ohun tó ti bàjẹ́ nú ayé rẹ òní lọ́lọ́run ó fi tún ṣe pariwo Ọlọ́run pé Allah. فزادهم إيمانا وقالوا حسبنا الله هو نعم الوكيل لا إله إلا هو ربنا لا إله إلا الله وحسبنا لا إله إلا الله ربنا لا إله إلا الله وحسبنا سألتك يا ربنا سليولان وكفيني شيخي مرابي الورى وعلي بساكا أبانا صديقا شجاع لكتابي رشيد الورى وأنزلي إلهي على شيخنا سابب إيدوكا إلى الورى سبالك له ربنا فداء الخيار وكل الورى وصلي إليه على مدى محمد إطاع شفيع الورى لقد كبت الله بسخاسي الشيخ وأنت أبروي تكون بالورى فاسدي إلهي بدك لشيء الواو بما قد أفاد جميع الورى لا إله إلا الله ربنا لا إله إلا الله وحسبنا. بسم الله قل هو الله. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين. lílọ bíbọ̀ ẹ yóò sinmi. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق ولا آتم لمن سبق ناصر الحق بالحق ولا عادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. آمين. ní àpapọ̀ akani Allahumma salli. اللهم صل صلاة صلاة محسنة محسنة على سيد المحسنين على سيد المحسنين وعلى آله وعلى آله وصحابه وصحابه وسلم وسلم. آمين. آمين. ìkẹ́ Ọlọ́run wọlé Ọlọ́run kó máa bá nà Muhammad. صلى الله عليه وسلم. ìkẹ́ Ọlọ́run wọlé Ọlọ́run kó máa bá àwọn sàábì àná Muhammad. صلى الله عليه وسلم. ìkẹ́ Ọlọ́run wọlé Ọlọ́run kó máa bá àwọn ìyàwó àná Muhammad. صلى الله عليه وسلم. àṣẹ́kùbọ̀ orí ìkẹ́ ni gbogbo àwọn ẹni rẹ̀ tí wọ́n ti lọ lérigun mẹ́rẹ̀ẹ̀rin ayé pàápàá jùlọ nínú ìlú tí a wà ń bẹ̀ yìí ìlú alùbáríkà ìlú Ìbàdàn. ọ̀tún àánú rẹ̀ ọ̀tún àforíjì masáàrọ̀ sí kábàárẹ̀ àwọn wòlíì Ọlọ́run náà. آمين. àṣẹ́kùbọ̀ orí ìkẹ́ ni àwọn àlùfáà wa tí a gba ìmọ̀ wájú wọn bàbá wa Gbárìgìdòmà رضوان الله عليه. Maulana Sheikh Adam رضوان الله عليه. Maulana Sheikh Kamaluddin Al-Khadabi رضوان الله عليه. ó fi dérí bàbá wa gbà lágbàjì. رضوان الله عليه أجمعين. ọ̀tún àánú rẹ̀ ọ̀tún àforíjì Olúwa mọ́sá rọ̀ sí kábàárì wọn. آمين. mo kí
àwọn àgbàlagbà ní ìjòkó. àwọn bàbá wa àgbà wọn làwọn kí gbogbo àwọn àgbàlagbà níjòkó. ẹ dákun ẹ bá ń bẹ ẹnjìníà àwọn kó fún máìkì ajánẹ́sì mi lóhùn. fún ní fọ́lùmù dákun ọlọ́run ní lálàsí rẹ o. dákun mo kí àwọn àgbàlagbà níjòkó. wọ́n kí àwọn àgbàlagbà níjòkó. ọba tó ní kẹ́ ẹ máa ríran dùnú wò lára àwọn tẹ́ ẹ kọ́. ọba tó ní kẹ́ ẹ máa ríran dùnú wò lára àwọn tẹ́ ẹ kọ́. ọlọ́run má jẹ́ nẹ́jà àbànújẹ́ lérí wọn o. olúwa má jẹ́ nẹ́jà àbànújẹ́ lérí wọn o. ọlọ́run àní. wọlé Al-Qur'an. wàá kí àfa wa ṣéwù wa labbaika. wọ́n kí àfa wa ṣéwù wa labbaika. láti Ìlọrin. láti Ìlọrin gáúsù. ẹ wá ń bi àfa ẹ pé sílùú èbó lẹ̀ ń gbé ní àbí Ìlọrin. wọ́n ní Ìlọrin náà làwọn wà mọ́lójú yìí ọjọ́ tí àwa tá ń gbé Ìlọrin. oore náà ọlọ́run ọjọ́ máa pọ̀ sí. ọlọ́run jọ máa pọ̀ sí i. Al-Qur'an. wọ́n á tàtàrà bẹ́ẹ̀ mo kí àfa. ẹ dákun tí kìíní yìí ọba ti ní sọ̀rọ̀ mú wáyà wá. dákun má dà wá láàmú. mo kí àfa mi Alhaji wa Ahmad. akí àfa wa Alhaji wa Ahmad. Ọlámíní. 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 àárín ẹ̀yin pẹ̀lú ọlọ́run oníjọ́ dàrú. àárín ẹ̀yin pẹ̀lú ọlọ́run oníjọ́ dàrú. bí èèyàn bá rí èèyàn mọ̀ ike ẹni rẹ ní látara ọ̀rọ̀ gbogbo tí wọ́n ń jẹ́ dùnú tọ́lọ̀ ń ṣe fún yín ọlọ́run ní nàka àbànújẹ́ sí. ọlọ́run ní nàka àbànújẹ́ sí o. ìjókòó yìí tóbi gbogbo ẹ̀ àfà ká máa dákọ̀ yín lẹ́yọ̀ kọ̀ọ̀kan ẹ̀ wọ́ ti bẹ́ẹ̀ àmọ́ ẹ fẹ́ríkì mi aago 6 ló ti lù yìí a sì tún bẹ́ẹ̀ bàbá àwọn ò tí gbà wọ́ọ̀dù àbí nǹkan mi sì tún kù ìdínú tí ní fi jẹ́ kíkí ọ̀pọ̀ àmọ́ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ yìí kẹ́ ẹ mọ̀ pé mo gbogbo yín mo sì mọ títóbi yín gbogbo ohun tí ń tóbi nínú ara yín táyé fi ń pẹ́ tóbi ọlọ́run ní sọ bàjẹ́. ọlọ́run ní sọ nǹkan náà di bàjẹ́. la ilaha illallah. ọlọ́gbọ́lọ́ nǹkan sọ́ba kan fún. ọkà fáwọn mi ti ń darí ìjókòó. àbá wa ń gbódò fù. ọlọ́run jẹ́ máa wà dáadáa. ọlọ́run jẹ́ máa wà dáadáa. ẹ̀rí mo wá darí kíkì ní sọ́dọ̀ àfáwà Ṣíṣe. wọ́n darí kíkì ní sọ́dọ̀ àfáwà Ṣíṣe. ìmọ̀ fi gbólóhùn kan ìmọ̀ fi kí àfáwà pé àṣehù Ṣíṣe kàmí kún kẹpẹ́ láyé kẹyìn mọ́mọ́ nira àwa ọmọ kéwù àgbàrígì dẹ́wọ́mọ́ làwọn kì í wípé kẹmọ́ mọ́ nira. àṣehù Ṣíṣe kàmí kún kẹpẹ́ láyé kẹyìn mọ́mọ́ nira àwa ọmọ kéwù àgbàrígì dẹ́wọ́mọ́ làwọn kì í wípé kẹmọ́ mọ́ nira. àṣehù Ṣíṣe kàmí kún kẹpẹ́ láyé kẹyìn mọ́mọ́ nira àwa ọmọ kéwù àgbàrígì dẹ́wọ́mọ́ làwọn kì í wípé kẹmọ́ mọ́ nira. àṣehù Ṣíṣe kàmí kún kẹpẹ́ láyé kẹyìn mọ́mọ́ nira àwa ọmọ kéwù àgbàrígì dẹ́wọ́mọ́ làwọn kì í òkè kẹmọ́ mọ́ nira. àgbàrígì dẹ́wọ́mọ́ làlùfà àwa. lálùfà wá. àsọ̀lì iná lórúkọ àwa. orúkọ àwa. àlùfáà Ṣíṣe kàmí kún. kàmí kún. pẹpẹ láyé kẹyìn mọ́mọ́ nira àwa ọmọ kéwù àgbàrígì dẹ́wọ́mọ́ làwọn kì í wípé kẹmọ́ mọ́ nira. àṣehù Ṣíṣe kàmí kún kẹpẹ́ láyé kẹyìn mọ́mọ́ nira àwa ọmọ kéwù àgbàrígì dẹ́wọ́mọ́ làwọn kì í òkè kẹmọ́ mọ́ nira. àgbàrígì dẹ́wọ́mọ́ sọ̀wá àdéhìí. sọ̀wá àdéhìí. ṣé wà Ṣíṣe àgbàrígì dẹ́wọ́mọ́ sọ̀wá àdéhìí. sọ̀wá àdéhìí. àṣehù Ṣíṣe kàmí kún. kàmí kún. pẹpẹ láyé kẹyìn mọ́mọ́ nira àwa ọmọ kéwù àgbàrígì dẹ́wọ́mọ́ làwọn kì í wípé kẹmọ́ mọ́ nira. àṣehù Ṣíṣe kàmí kún kẹpẹ́ láyé kẹyìn mọ́mọ́ nira àwa ọmọ kéwù àgbàrígì dẹ́wọ́mọ́ làwọn kì í ògbé kẹmọ́ mọ́ nira. bisimilayi na atayinaka. iná àtẹ̀yìnàkà.
ọ̀rọ̀ mi ò ní pọ̀ àmọ́ àfa tó lọ́rùn yìí ara mi ò balẹ̀ kọ́mọ wàá já. ẹ dákun ẹ lọ jókòó gbogbo ẹ̀yin tẹ́ dúró ni. ẹ̀yin tí ẹ dúró. ẹ̀yin tẹ́ dúró. láàrin ìṣẹ́jú díẹ̀ ẹ dákun ẹ farabalẹ̀. ẹ farabalẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أرسلناك زائدا ومبشرا ونذيرا إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أرسلناك شاهدا أيوة النبي دادا أرسلناك شاهدا níbi àwọn àfa bá pọ̀ sí ìyóbó ànábì máa hó mbẹ̀ ni. أرسلناك شاهدا ọlọ́run ní wọ́n nábì àárọ̀ sáyé àfi kankan rán sáyé. أرسلناك شاهدا níta fi rán òun náà lè ríire. ومبشرا àwọn àrùn ojú ọwọ́ àdùn àwọn èèyàn nú láyé. ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. inú oṣù tó dáa tó sì lápẹ́lẹ́ jù lọ́dọ̀ tèmi téèyàn lè ṣe mọ́lúdì ànábì tí ó rí eríire bẹ̀ òun náà nínú sàbánì táwa yìí. wọ́n pé ńgbà náà ni wọ́n ń ṣe mọ́lúdì àbílẹ̀ awal ti kọjá bí wọ́n bá bá ànábì rọ̀bílẹ̀ awal adúrú oore tó ṣe fáyé yìí. mùsùlùmí gidi káì àfáà yìí ń sọ máìkì yìí lẹ o tọ́ba ti máa ń gbé tọ́ yẹjú mú wáyà wá. ǹjọ́ da fún mùsùlùmí gidi kọjá awali nìkan ni ó máa wá tàn máa gbé mòlúdì fìtì. jẹun ọjọ́ mà irú eríire tí mùsùlùmí ṣe nínú sàbánì gbé ọ̀rọ̀ ni wá. Àlàbí Nasiru ibn Saidi. má bọ̀. Alinabi sallallahu alayhi wa sallam. àmọ́ tí màá ń sẹ̀yìn eléjì ní ìjọ mi tá ẹ̀ máa ń ṣe mọ́nàmọ́ná. má bọ̀ jàre. Annahu qala lamma kanati laylatu salasata ashara. fi kíni. min Sha'bani. yàrá wọlá dúró fún. nínú oṣù sàbánì tá a wà yìí. Lamma kana salasata min Sha'bani. kọ́ àwọn lè nípọn kó sì lè níbi títí ń bọ̀ wá dá padà sẹ́yìn. Àlàbí Nasiru ibn Saidi. àbí Nasiru ọmọ Saidi òun ló gbọ́ ọ̀rọ̀ ni wá. Alinabi sallallahu alayhi wa sallam. ó ní ànábì lọ sọ fóun kí ló wí. Lamma gbogbo kana. tẹ so mọ́ mi la jákujàku èwo rè àbáyé má bọ̀. Lamma kanat laylata min Sha'bani. sọ fún ọ gbé ọlọ́mọ ìjókòó gbogbo ní ṣe wá rí báyìí. bá a tẹ ní de màálù tẹ sí wọn á lọ mú òkú. àwọn tí wọ́n mọ kú tọ́pa máìkì wọn ni ó mú wá wọn. kò lè débẹ̀ wọn. àwọn sì wá mú ẹ̀rí ọ̀kan níbí gba àwọn so màálù mẹ́lẹ̀ yìí. Lamma kanat laylatu salasata min Sha'bani. ọ̀ya máa bọ̀ báwọn. ayélujára wọn tó tọ́ ba. n wọlé wa gán yìí mọ́. ọ̀ya máa bọ̀ àfà. Lamma kanat laylatu min Sha'bani. ó ní gbà tí oṣù sàbáànì tá a wà ń bẹ̀ yìí tọ́ di ìjọ kẹrìnlá àbí ìjọ kẹtàlá. Atani Jibirilu. Jibirilu wà lọ́wọ́ bá nẹ́bì níbi tá nẹ́bì wà. Faqala ya Muhammadu.
ọkìbìtìkì ó ní wọ́n ń ṣe ọlọ́run. kum jaa wakitu tajudi. ó ní wọ́n ń ṣe ọlọ́run. máa mú bọ́ọ̀lẹ́ ọkọ̀ kan wá fapọ̀ ní ìdákun. kum ó ní dìde. wakita tajudi. ọlásìkò téèyàn ṣe tààjùdí téèyàn yẹn náà fìlà lóru àsìkò ní tító. litasi alamu adikala umatika. nítàṣe alamuradi kí ni fẹnu mú dáadáa. maradikala umatika. láti lè béèrè kí ni àwọn ìjọ rẹ fẹ́ wájú ọlọ́run. ó ní wà nẹ́bí dìde. àsìkò yìí iná lèyẹn lọ́dọ̀ ọlọ́run ìta àwọn ìjọ rẹ bá fẹ́ má bọ̀. papa alalabi yóò. báwo nẹ́bí ti gbọ́ bẹ́ẹ̀ ànẹ́bí bá dìde. fakọ wa tawu inda ìfijari subui. ànẹ́bí wa dúró ìyẹn náà fìlà títí àṣùbà àṣìbí tó. wakọ wajá ujibiri ìlú ọyìnbó. nígbà tásùbà wa tó Jìbìrìlù wa padà wá bá nẹ́bí. ya Muhammad. ó ní wọ́n ń ṣe ọlọ́run. illallah. ó ní ọba tó ní ayé. kọ́díwà abalaka sulusahu mẹ́taka. ó ní ó ti dá oṣù yìí ó ti dá a sí mẹ́ta. ó fún àwọn ìjọ rẹ̀ ó fún wọn ní ìdá kan mẹ́. fabaka nabiyyin. ànábì tí wọ́n ní ọbí làwọn nìkan láà máa ṣe mòlúdì rẹ̀ nù o. dákun padà sẹ́yìn díẹ̀. illallah. ńgbà tá ànábì yẹn náà fìlà tán mọ́júmọ́. Jìbìrìlù wá padà wá ó sọ fún ànábì pé. kọ́díwà abalaka sulusahu mẹ́taka. ó nínú ọgbọ̀n ọjọ́ tí ń bẹ́nu sàbánì mẹ́wàá bẹ́ẹ̀lì àti fún àwọn ìjọ rẹ léríire ayé àti tàkìámọ̀nú ẹ̀ gbogbo tí wọ́n bá béèrè nínú mẹ́wàá àkọ́kọ́ ọlọ́run ní òun fún wa. fabaka rasulullahi. bá ànábì ti gbọ́ bẹ́ẹ̀ lànábì bá bú ẹkún wọ́n wú Jìbìrìlù wá ní kílódé. ya Muhammadu. ó ní wọ́n ṣe ọlọ́run. akabirili ali sulusaini libaki. ànábì ní ìwọ Jìbìrìlù méjì tó kù tí ń jẹ́ ogun ta ni. ó béèrè lọ́wọ́ Jìbìrìlù lọ́wọ́ ọmọ ẹni òní Jìbìrìlù bá lọ. fabaka nabiyyu sallallahu alayhi wa sallam. ọ̀sùnkún fá ilẹ̀ ẹjọ́ náà fi sùn. fatahu Jibrilu aidan. nígbà tó a di alẹ́ ẹjọ́ kejì tó di lóru Jìbìrìlù tó dé ó tún jí ànábì. faqala ya Muhammad. máa bọ̀. alibisharatu laka o. ó ní mo wá dùn ọ́nú nílé ní tí mo wá yìí. illallah. torí kí ọlọ́run. kọ́díwà abalaka jami'u ummataka. gbogbo ogún yòókù tó lòun fi ilẹ̀ mẹ́wàá lòun fún yín. ọlọ́run ti gbọ́ ẹkún rẹ̀. ó ní bọ́ bá dinú Rájàbù sàbánù tẹ wà ń bẹ yìí gbogbo eríire ẹjọ́ kọ̀ọ̀kan bẹ̀ ẹ béèrè lọ́dún èmi ọlọ́run ti yọ̀ǹda rẹ̀ fún yín nítorí ẹkún tà nẹ́bi sùn. mímọ́ la yushiki billahi shay'an. ẹni tí ó bá fẹ́rí kẹlẹ̀ tẹ́ ẹsẹ̀ bọ́ tọ́ba kú alibarika sàbánù yọ wà jẹ́nà. wa qala Jibrilu ya Muhammad. ọ̀nìwọ̀ Jìbìrìlù tún wá sọ fún òwò sí ọlọ́run. ìrìfà ra'saka ila samai. ó ní wo sánmà alábi wa gbójú wo sánmà. wansuri ma sa'tara o. ó ní wa ansuri ma sa'tara kí lórí mẹ́. falasa nabiyyu sallallahu alayhi wa sallam. abu abasa samawati maftuha. alábi wa rí pé gbogbo lẹ̀kùn sánmà méjèèjì ni wọ́n ti sílẹ̀. wal malaikatu min sama'i dunya ila al-arsi fi sujudi. gbogbo àwọn màláíkà wọ́n wà lẹ́nu ọ̀nà kọ̀ọ̀kan wọ́n ń bẹ lérí ìrùkù. yastaghfiruna li ummati Muhammad. wọ́n bá wa àjọ ànábì wọ́n bá wa tọrọ àforíjì. wa fi babi sama'i malakun. ní ẹnu ọ̀nà sánmà àkọ́kọ́ màláíkà ti mẹ́mẹ́. yunade. mo ní méjèèjì yìí gbìyànjú kóṣù yóò tó tán kó rí kó o sì kán mẹ́. ìyàjú kóṣù yóò. torí pé bóṣù yìí bẹ́ẹ̀ lọ ọmọ lọ́wọ́ mo fẹ́ kó sínú eríire mòlúdì táwọn àwọn kàmí kún ṣe lónìí. kọ́ wọ́n mú ìhùn lọ́lé pé eríire tẹ́ ẹ ṣe ń bẹ̀ kí wọn náà wá gbìyànjú ẹ̀ ó rí i pé ó ti ní ààyè kan nínú àwọn ọmọ àlùjànnà wájú ọlọ́run. má bọ̀. yunade. màláíkà kọ́kọ́ yóò máa pariwo pé. túbẹ̀. eríire. limani ọ̀ka fi àásì layla. limani ọ̀ka fi àásì layla. gbogbo ẹni ọba rúkú lóru yìí òru ní oṣù tá a wà yìí. tú. ẹ̀rí àbáwá kàmí kún ọlọ́run jẹ́ mi yóò kú.
ẹ wo bó ti ṣàánú wa ọ pè wá jọ ká wá gbọ́ tí ó mú wa dọ́mọ àlùjánnà nínú oṣù yìí nìkan ni bonanza rẹ̀ ń bẹ nínú sàbánì nìkan má bọ̀. túbẹ̀ lèmọ́ kábí àṣì lẹ́yìnlá. gbogbo ẹni tó bá lè rúkú lóru òní. túbẹ̀ làwọ̀. eríire fún. wàhálà bàbí ìsàlìyà. ilẹ̀ kejì ní sánmà màláíkà tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ló ń wí. yùládé túbẹ̀. òun náà ní eríire. lèmọ́ yẹ síjúdù fi àṣì lẹ́yìnlá. gbogbo ẹni tó bá jí kọ́ afẹ́rí kalẹ̀ kó ṣe subhanallahi walhamdulillahi wala ilaha illallah Allahu akbar kó sùn padà ọ̀dọ̀ àlùjánnà. ó di mélòó má bọ̀. wàhálà bàbí ìsàlìsà. lẹ́nu ọ̀nà ẹlẹ́kẹta. malakun. màláíkà tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. yùládé túbẹ̀. òun ní eríire o. lísàkiri lè fi àṣì lẹ́yìnlá tì. ẹni tó bá lè ṣe la ilaha illallah tó sì sùn padà ọ̀dọ̀ àlùjánnà. káì ẹ wo bonanza nínú oṣù tá a wà yìí má bọ̀. wàhálà rábì. ó ní ẹlẹ́kẹ̀jì ẹlẹ́kẹ̀rin. malaku yunade. màláíkà tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń pè eríire. túbẹ̀ lima dáwọ́ báwo fi àṣì lẹ́yìnlá. bẹ́ẹ̀ tó bá lè ṣe Allah 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 tó yí sùn padà ọ̀dọ̀ àlùjánnà nínú oṣù yìí má bọ̀. wàhálà bàbí lè xamisa. èyí tí wọ́n ń bẹ ní ẹnu ọ̀nà ẹlẹ́ka. yunade túbẹ̀. ó náà ń pè eríire. lima yabuki min khashiyati llahi ta'ala. tó lè ronú bí ọlọ́run mo ṣe nǹkan báyìí ọlọ́run mo ṣẹ̀ṣẹ̀ báyìí ọlọ́run mo rìnrìn báyìí wàá jẹ́ mi ìrẹ́ ọ̀bàjẹ́ kọ́ wa bu ẹkún kó o sì sùn padà ọlọ́run ní ẹ̀ṣẹ̀ ni bó ti wù kọ́ pọ̀ tó àforíjì ọ̀. wàhálà bàbí sadisa. ẹlẹ́ẹ̀keje. sadisa malaku yunade. màláíkà tẹ́lẹ̀ kẹ́ fọ́ ọmọ pé eríire. túbẹ̀ limani amila khayra fi hazi layla. limani amila khayra wọn náà ṣiṣẹ́ rẹ̀ dùn yẹn nù. wò sùsùn lálẹ́ yìí bọ́wá pé gbogbo èyí tá à ń wí wọn ò lè ṣe wò sùsùn lálẹ́ yẹn ni tí ọ̀fọ̀ kan sí kóun lè jẹun alẹ́ bùn ẹni tí ọ̀fọ̀ kan sí kóun lè bá dùnú sùn dùnú ẹni títí ń dààmú rẹ kóun ní ìdí nǹkan báyìí tó sì ní tó fún fún wàá ní ọlọ́run wọlé àlùbáríkà oṣù yìí bí wọ́n ti ròyìn rẹ̀ ní bùnmi láti jẹ́ náà. wàhálà bàbí sàbíà. ẹlẹ́ẹ̀keje. malaku yunade o. màláíkà ti mẹ́mẹ́. túbẹ̀ o. lima kọ́wálíkù yàrá fi àṣì ilé láti. ẹni wọ́n bá lè ka alukur'ani nínú òru yìí ọ̀dọ̀mọ̀ àlùjánnà ìsásíta. ìsásíta tẹ̀lifọ̀ ilá akasalima. má bọ̀. alayka bí akhlaqi nabiyyi Muhammadi. ìran gbogbo èèyàn láyé. ṣíta. ó ti ṣe wàhálà láyé ọ̀rọ̀ wọn mú. ṣíta. ọ̀tajà ń sọ́ọ̀tì ni e. ṣíta. ojú ọ̀nà tó wà yí ọmọ ó sì kankan bẹ́ẹ̀. ṣíta. wọ́n fẹ́ dá ọ padà báwo ló ti rẹ́rìí rẹ lónìí. antalikọ́ ilá kasalima. tó bá fẹ́ kọ́ láṣeyọrí tó fẹ́ káyọ̀ ọmọ ọ̀la láṣeyọrí tó fẹ́ káyọ̀ bọ̀ dúpẹ́ orí. alayka. látòní yìí lọ. alayka òbí. ó ti wẹsẹ̀ kò mú mọ́. alayka. ó ti jàsejẹ́ kò mú. alayka o. ẹlòmíì ò lè wẹ́ lé mọ́ odò ní ti wẹ̀ síbẹ̀síbẹ̀ kì í bọ́ sí náà. alayka. wọ́n padà kí ló máa ṣe lónìí. bí akhlaqi nabiyyi Muhammadi. gbogbo àti wọn bá là nábì wù pátá àwọn náà máa gbìyànjú máa wù ó rí kọ́rọ̀ rẹ̀ bọ́ sí. bẹ́ẹ̀ bá ń fẹ́ tí Muhammadu gbẹ̀ngbẹ̀ng ni ó dúró. bẹ́ẹ̀ bá kọ́ tí Muhammadu yakata ni ó ṣubú. La ilaha illallah Muhammadu Rasulullah. La ilaha illallah Muhammadu Rasulullah. bẹ́ẹ̀ bá ń fẹ́ tí Muhammadu gbẹ̀ngbẹ̀ng ni ó dúró. bẹ́ẹ̀ bá kọ́ tí Muhammadu yakata ni ó ṣubú. La ilaha illallah Muhammadu Rasulullah. La ilaha illallah Muhammadu Rasulullah. ẹni mo ní wàásù ni. wá sí lélẹ́yìí. kálukú ti mú tiẹ̀ ń bẹ̀. kó wá
ti mú tiẹ̀. àbáwá kàmíkún. àbáwá kàmíkún. ẹ̀yin mo fẹ́ ṣàdúrà fún. wọ́n ní ẹ máa bọ̀ wá pa àwọn fẹ́ ṣàdúrà fún yín. torí pé mo gbọ́ ọ̀rọ̀ kan lónìí. wọ́n làwọn gbọ́ ọ̀rọ̀ kan lónìí. ẹ̀mí mi sì tún wá fẹ́ràn yín sí. ẹ̀mí bàbá tí wọ́n fẹ́ràn yín sí. bàbá wa tí wọ́n jókòó. bàbá wa tí wọ́n jókòó. ọ̀rọ̀ tí wọ́n sọ ọ̀rọ̀ tó gbomi lójú yẹn ni. ọ̀rọ̀ tí wọ́n sọ ọ̀rọ̀ tó gbomi lójú yẹn ni. inú iṣẹ́ téèyàn kì í tí wọ́n ti tètè kíyàn. inú iṣẹ́ òun náà níṣẹ́ kéwù. nínú iṣẹ́ tí wọ́n kíyàn kú iṣẹ́ náà níṣẹ́ kéwù. inú iṣẹ́ tí wọ́n kì í tètè rí pé yẹn ń ṣe nǹkan òun náà níṣẹ́ kéwù. iṣẹ́ tí wọ́n tètè rí náà rí pé yẹn ń ṣe kan níṣẹ́ kéwù ni. ẹ̀yin wá dúró pé àwọn àfọ̀n ní dààmú mọ́. ẹ̀yin wá dúró pé àwọn àfáà yín ò ní dààmú mọ́. ẹ súnmọ́ mi níyì. wọ́n ní ẹ súnmọ́ wọn yíyan yín. ntọ́ bá fi mú kọ́lọ́hún ọ gbéra kọ́ sọ pé òun ò ní ṣàbòsí. ìtọ́fà fi mú kọ́lọ́hún ọ sọ pé òun ò ní ṣàbòsí. bàbá wa Ọlámíní. bàbá wa Ọlámíní. tó fi mọ́ Ọlọ́run sọ pé òun ò ní ṣàbòsí. tó fi mú Ọlọ́run pé òun ò ní ṣàbòsí. kàmíkún yóò gbọ́dọ̀ mọ́ rówó mọ́. kàmíkún yóò gbọ́dọ̀ mọ́ rówó mọ́ tí yóò fi kú. ó gbọ́dọ̀ máa rí owó ni. ó gbọ́dọ̀ máa rí owó ni. ẹ̀rọ ọ̀rọ̀ ńláńlá táwọn bàbá sọ ni. ẹ̀rí ọ̀rọ̀ ńláńlá táwọn bàbá sọ ni. ọ̀rọ̀ yẹn pa mí lẹ́kún. ọ̀rọ̀ yẹn bá àwọn afánú jẹ́ gan-an. àbáwá kàmíkún. àbáwá kàmíkún. ọlá yìí ti dé. ọlá yìí ti dé fún yín o. tó bá rọrùn. tó bá rọrùn. nínú ayé yìí. nínú ayé yìí. ẹ gùn bàálù. ẹ gùn bàálù. ẹ ṣe àmì jàmá. ẹ̀yin lẹ gba ẹ sọ fún àwọn àfa pé kí wọ́n fọkàn balẹ̀. ẹ sọ fáwọn àfa pé kí wọ́n fọkàn balẹ̀ kí wọ́n má dààmú mọ́. kí ni wàá dààmú yín. kí ni ó dààmú ẹ̀yin gan. gbogbo tí ń dààmú yẹn láyé bọ́ bá dọ́dọ̀ yín ìdààmú ó sì bá. gbogbo tí ń dààmú èèyàn láyé bọ́ bá dọ́dọ̀ mú ìdààmú ó sì bá nǹkan o. àṣehùn sí ṣe kàmíkún. Kàmíkún. wọ́n fẹ́ ṣàdúrà yín sì gbowó àdúrà. wọ́n sì gbowó àdúrà. bẹ́ẹ̀ ti dúró yìí. bẹ́ẹ̀ ti dúró yìí. ẹnì kan sọ́lẹ̀ kan èmi è gbowó wá sí ni. ọbẹ̀ gbowó wá sí ni o. àmì mi máa ń gbowó àdúrà. a máa ń gbowó àdúrà. owó èpè nìkan ní ìgbà rí. owó èpè nìkan ni bàbá ọgbà rí. àdúrà tí ń ṣe fún yèló lẹ́ fi sanwó àdúrà. èló lẹ fẹ́ fi sanwó àdúrà. ẹbí ilẹ̀ ara yín. ẹbí ilẹ̀ ara yín. ẹ ní wálẹ̀. wàláhì razim. wọ́n náà fọlọ́ ń búra. àbá kàmíkún tẹ́ ẹ ṣe yìí. ìtẹ́ ṣe yí àfa kàmíkún. ẹ tún lọlẹ̀ mọ́ láyéláyé. ẹ tún lọlẹ̀ mọ́ láyéláyé ṣe àmì gbogbo eléyìí. gbogbo ẹ̀yin ọmọ kéwú wà sí ni o. gbogbo ẹ̀yin ọmọ kéwú wà sí lélẹ́yìí o. ọwọ́ inú ilé àwọn àfa àwọn orí pé tẹlifíṣàn rẹ̀ dáa ju tiwọn lọ. eléyìí ibú ọmọ kéwú ni ọ. eléyìí ibú ọmọ kéwú. àwọn àwòkẹ́ àwọn afọ tiẹ̀ ní tẹlifíṣàn lé láti jọjọ yìí. ọ̀ ń sọ fún wọn pé wọn ọmọ sẹ́sẹ́ kọ́ àìtí wí náà nù. àwọn afọ síríọ̀sì nípa àwọn afọ ọmọ ní mọ́tò. La ilaha illallah. alo baba kàmíkún. bàbá wa. bàbá wa. bàbá wa gbà. bàbá wa gbà. bàbá wa abu àjí. bàbá wa abu àjí. anakumullah. Allahu akbar. Amufasiru àgbà fún gbogbo. a ní mufasiru àgbà fún gbogbo apẹtẹ látòkèdélẹ̀. àwọn náà ní 2000. wọ́n ní 2000 lọ́dọ̀ àwọn. wọ́n sọpọ́tì owó. wọ́n fẹ́ Ṣéwù Kàmíkún kalẹ̀ ni. wọ́n fẹ́ sọpọ́tì owó Ṣéwù Kàmíkún kalẹ̀ ni. ẹgbẹ́ lọ sókè. Allahu akbar. owó 20,000. látọ̀dọ̀ àfọwọ́ Kàmíkún ṣíṣe wọ́n ní owó 20,000. La ilaha. Allahu akbar. La ilaha illallah. ẹni bàbá wa Ọlámíní. bàbá wa Ọlámíní. wọ́n ní 5,000. wọ́n ní 5,000. wọ́n ní nǹkan kan ò gbọ́dọ̀ ṣe. wọ́n ní nǹkan kan ò gbọ́dọ̀ ṣe Kàmíkún àkọ́bí àwọn ni. bàbá tó bí eléríire tá à ń wí. bàbá tó bí eléríire tá à ń wí. àwọn náà ní nǹkan kan ò gbọ́dọ̀ ṣe gíláàsì àwọn yìí. wọ́n ní nǹkan kan ò gbọ́dọ̀ ṣe gíláàsì àwọn yìí. ẹ̀rí chairman. àwọn náà ní 5,000. wọ́n ní 5,000 nǹkan kan ò gbọ́dọ̀ ṣe Kàmíkún. ta ló tún kú mẹ́. ta ni ó jáde tí ó ní nǹkan kan ò gbọ́dọ̀ ṣe Ṣéwù Kàmíkún ọmọ kú máa mú bọ̀. kí Ṣéwù Kàmíkún ọmọ kú kẹ́mi yókùn máa mú bọ̀. tọ́wọ́ bá ti mú wá afurasí ọ wọ́n lọ ń fà níyẹn kú bá wà fà lò. bẹ́ẹ̀ni Ṣéwù Kàmíkún ẹ máa wò wọ́n. onílàmọ̀rú àníyàn tó ní. onílàmọ̀rú àníyàn tó ní. ó sì mọ ewì lásàlá tún pé àwa là á fẹ́ràn àmọ̀ lónìí. àmọ́ lónìí bọ́ bá fẹ́ràn Kàmíkún ó dìde dé àyè lónìí. ẹ máa wò wọ́n. Ṣéwù Kàmíkún ẹ máa wò wọ́n. àwọn ìyá rẹ ni. àwọn ìyá rẹ ni. tí wọ́n fẹ́ kọ́ wọn lọ́mọ ó kú. tí wọ́n fẹ́ kọ́ ọmọ olómo ó kú. ọgbọ́n o pàfẹ́ sàdúrà fún Ṣéwù kò dìde ni o. ọgbọ́n pàfẹ́ sàdúrà fún Ṣéwù kò dìde ni o. Ọlọ́run sì mọ nọ́mbà alẹ́ rẹ̀. Ọlọ́run mọ nọ́mbà alẹ́ rẹ̀ ó dàbí kò dìde. àwọn ìyá yìí ti ń bọ̀. ẹ dákun àdúrà la fẹ́ ṣe. ó wà fún
bàbá wa Kàkàkí. bàbá Kàkàkí. àwọn náà débẹ̀. àwọn náà débẹ̀. ẹ̀rí wọ́n mú owó Ṣéhù Kàmí kún wa. wọ́n mú owó Ṣéhù Kàmí kún wa. máa wá bá wí pé aṣẹ́hù sí ṣe Kàmí kún. Kàmí kún. pẹpẹ láyé kẹyìn mọ́mọ́ níra. àwọn ọmọ kéwù àgbàrí gèdè ọmọ làwọn kì í wípé tẹ̀ mọ́mọ́ níra. pé aṣẹ́hù sì ṣe Kàmí kún. kẹ̀pẹ́ láyé kẹ́yìn mọ́mọ́ níra. àwọn ọmọ kéwù àgbàrí gèdè ọmọ làwọn kì í wípé tẹ̀ mọ́mọ́ níra. aṣẹ́hù sí ṣe Kàmí kún. Kàmí kún. pẹpẹ láyé kẹyìn mọ́mọ́ níra. àwọn ọmọ kéwù àgbàrí gèdè ọmọ làwọn kì í wípé tẹ̀ mọ́mọ́ níra. Aṣẹ́hù sì ṣe Kàmí kún. kẹ̀pẹ́ láyé kẹ́yìn mọ́mọ́ níra. àwọn ọmọ kéwù àgbàrí gèdè ọmọ làwọn kì í wípé tẹ̀ mọ́mọ́ níra. ọlọlọbẹ. Allahu Akbar. Náà. bàbá wa Okoso. bàbá Okoso. wọ́n làwọn fẹ́ kọ́yẹ́ pé ọwọ́ mi làwọn ti gba àwọn dùn. wọ́n ní àwọn fẹ́ jásí pé ní kọjá sí pé ní ọwọ́ bàbá wa àgbà ló mọ́tà làwọn ti gbà wọ́ọ̀d. ẹ̀rí ajá sí fìdí àwọn bàbá Alábẹ́kà lónìí. ajá sí fìdí àwọn bàbá Alábẹ́kà lónìí ẹ má bínú ayá fìdí yín lò. àwọn ọ̀nù yàrá yìí. awọ kánú yàrá yín nù ẹ má bínú Alábẹ́kà. ẹ̀yin lẹ̀ yóò gbó ọdẹ. ẹ jẹ́ àyè bọ́ ànábì lẹ́ẹ̀kan náà jẹ́ sallallahu alayhi wa sallam. bàbá wa kó so 100,000. owó àwọ̀dù lẹ́ẹ̀kan náà. bàṣẹ sàwọ́dù mí nìyẹn. ó má pẹ́ rárá. àwọ́dù 100 oyè 150. 250 lẹ́ẹ̀kan náà. sẹ́mi kí bá mi lọ lọ́rin. sa ẹyin nìkan lẹ́wà ẹ lè ṣe transfer 100K lákàntì náà tí kankan ò ní ṣẹlẹ̀. Allah. èlò bàbá wa àgbà alómọ́tà ọlọ́wọ́n bá wa sọ yín pẹ̀lú dùnú. Àmín. bàbá Kàmí kún ní ànáṣe ànáṣe owó látàárọ̀ ni ẹgbẹ̀rún mẹ́wàá ẹ jẹ́ pariwo lọ́wọ́ lẹ́ẹ̀kẹ́ méje mẹ́rin. Allahu akbar. bàbá wa Okoso ẹ̀yin nìkan lè wá. Allah. bàbá Amir ọjọ́ náà lọ bàbá pa torí àtọ́ ní bàbá ló má dájú kó bàbá Okoso ní 10,000 aláàbá kọlọ́kàn kìíní ìdí ìsàwọ́dù 20,000 láti gbà tí mo ti lóbi kàábà àwọn ọdún bẹ́ẹ̀ látọ̀rí 40 wàṣọ 40. èmi tẹ́mi tẹ́ afẹ́kẹ́ ṣeréṣe ni pé ẹ̀yẹ kọjú sí wọn ẹni wọ́n ṣe 40K sákàtì 10K ibẹ̀ yẹn ẹ wọ bẹ́ẹ̀. ebi ilé gbàgbé lẹ́lẹ́ ìyàwó náà láwọn tí wọ́n ó ti kú 39 tí wọ́n ṣe. ó yẹ sáyẹn lọ́sẹ̀ yorùbá àgbà ẹ̀mẹ́jọ pẹ́ mọ́ ọjọ́ tí lọ. ọlọ́wọ́ la bàbá wa àgbà àgbà ìdílé mọ̀ bàbá mi àlọ́ mọ́tà ẹ wo bí dúró fún abalẹ̀ o gbọ́ pé mo ṣàdúrà ní òfin lùlù ni kò yé mi àbí kí ni ń dún. àdúrà òjò máa lu orin lójó máa lu kẹ
yóò yí ọ ló dáa o. abẹ́ tí ń lọ olú àwọn oṣù. tí táìmù ẹ̀yin bá fẹ́ lọ bẹ̀ àsìkò yìí ti tó nù. so táìmù yìí táìmù ọ̀rọ̀ ni táìmù àdúrà ni àgbọ̀dọ̀ sọ tí ó dà. ìlú àwọn oṣù. tọ bàbá wa àgbà bàbá wa ọkọ̀ oṣó bàmí èlò ní olú àkáǹtì káàkiri dáadáa wàláì inú mi ò dùn mo ṣe jẹ́ àbá ló má tàjò kó ẹ̀yìn tó bẹ́ẹ̀ 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 20,000 ó di 30,000 ó di 31,000 ẹ̀ ṣe ṣe 30 kí gbogbo ẹ̀ pàjù jẹ́ 40 ká kú lórí ẹ̀ 25 nǹkan mo fẹ́ bá ló má tàbẹ̀yìn 25 bàbá sàlátì 25 òfin mẹ́mi yí bẹ̀yìn 25 anabi 25.